right, my people, welcome back onto this channel. Thanks so much for subscribing to this channel. Our prayer has been that the good Lord will continue to support you all in all your endeavors as you keep supporting this channel. Well, we say a very big amen to that. Well, onto this one. Yoruba Nation are going back, and exactly what the people are talking about. Well, onto this one, Mrs. Modupe Onitiri had spoken again, and majority of traitors are in the Yoruba Nation agitation, and as it stands right now, she had been able to tell it on how the Yoruba Nation movement will be actualized. And then either they like it or not, many people will come, they will say different things. But the fact remains that the real people are actually there to make it happen. And exactly what. All right, my people, what are we waiting for? Hear this. Láti mọ̀ pé òtítọ́ àti òdodo ọ̀nà kan ṣoṣo tó kù níbi tá a dé ní ìlú yìí òun ní pé Yorùbá Nation tọ́lọ́run dẹ̀ ti mú wá sí ìmúṣẹ fún wa. Mo fi àsìkò yìí kí gbogbo wa pátápátá pé a kú iṣẹ́ takuntakun tá a dẹ̀ ń fi ọkàn òtítọ́ àti òdodo ṣe. Mo kí oníkálùkù ẹ ṣé, mo dúpẹ́. Mo dẹ̀ tún wá kí gbogbo àwọn Yorùbá káàkiri àgbáyé tẹ́ ẹ fi inú kan kankan tẹ́ ẹ fi ń gba àdúrà fún mi tẹ́ ẹ dẹ̀ fi ní ìfẹ́ mi. Ìfẹ́ Ọlọ́run ni ohun tí Ọlọ́run ló ń jẹ́ ìjìnlẹ̀ ìfẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní gbogbo ọpẹ́ àti ìyìn àti ògo á bá mi dúpẹ́ lọ́wọ́ yín, á bá mi ṣe àdúrà fún yín, á bá mi ṣe oore fún yín, á ṣe àánú fún yín, á múnú yín dùn, á mú ayọ̀ yín kún. Àní gbọ́ ìròyìn ara wa sí ìbànújẹ́, àní gbọ́dọ̀ ní ara wa sí ẹkún. Ojú òní tì wá, ayé ò máa ní ṣe ẹ̀yẹ wa torí ọ̀nà tí Ọlọ́run là sílẹ̀ fún wa òun là ń tọ̀. Àwọn tó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fún ní àti ẹ̀yìn wá, àwọn ẹni ìṣíwájú kò sí ìtọ́jú tì. Èyí táwa ń ṣe náà ojú òní tì wá. Ẹ ṣé, mo dúpẹ́ o. Nítòótọ́ wọ́n ní èèyàn láṣọ èèyàn. Mo dúpẹ́ gidigidi gan. Gbogbo ohun yín pátá, àdúrà yín, ọ̀rọ̀ tẹ́ ń sọ, gbogbo words of encouragement tí ẹ máa ń sọ, ó tún máa ń fún mi ní okun sí ni. Ó tún máa ń fún mi ní ọkàn ìfọkànbalẹ̀ wípé ọ̀nà òtítọ́ ni Ọlọ́run fi lé wa lọ́wọ́ ìtàdé ẹni tójú òde ní tiwa. Ẹ ṣé, mo dúpẹ́ púpọ̀ gan-an, mi mọ bí mo ṣe lè dúpẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, mo dúpẹ́. Ojú wa ní tiwa, àní ṣe àṣetì, àní ṣe àṣedà. Ẹ ṣé, mo dúpẹ́. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ tí ẹ bá gbọ́ ní ẹ̀kan, máa fẹ́ kẹ́ tún gbọ́ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta tó tí ó máa fi yé yín dáadáa. Àwa kan ní oore ọ̀fẹ́, àwa tí a rí àánú gbà, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ti yé wa dáadáa, ó tiẹ̀ yé wa ju ibi tí mo lè sọ dé lọ. Torí Ọlọ́run ti touch heart oníkálùkù, ó ti fi ọ̀rọ̀ yẹn yé wa, ó dẹ̀ ti yé wa dáadáa tí ò dàrú. Ṣùgbọ́n àwọn kan wà tí ò yé, wọ́n ṣe pé bóyá wọ́n ro aburú àbí wọ́n ro ọ̀nà míì wọ́n refuse láti jẹ́ kó yé àwọn. Wọ́n rò pé irú àwọn bẹ́ẹ̀ yẹn bóyá nǹkan tó affect wọn most ni pé nǹkan tó wà nílẹ̀ ti pẹ́, nǹkan tá à ń sọ̀rọ̀ yìí ó ti pẹ́, ọ̀nà ti jìn. So because of that, ẹlòmíì ò tiẹ̀ lè comprehend wípé ọ̀nà míì tún wà, ọ̀nà míì tá a lè gbà ó wà, nǹkan míì dáadáa tó náà tiẹ̀ fẹ́ dáadáa fún ìran Yorùbá, ẹlòmíì ò lè comprehend because ètò ti wà nínú ẹ̀yẹn ló ti rí, ló ti mọ̀, ó ti sóò mọ́ra débi pé kò mọ bó ṣe lè ro nǹkan míì. So tí a bá ń sọ fún, a máa strange ní tiẹ̀, a tún máa rò wípé nǹkan tí ò ṣeé ṣe ni because kò sí bó ṣe lè rò wípé èyí tó wà nínú èyí oríṣiríṣi nǹkan ọ̀bàjẹ́ ìwọ oríṣiríṣi aburú ń fi ìpè normal ni, pé way of life tó yẹ kó ń gbé nìyẹn. Ìgbàtẹ́ pé ibẹ̀ náà bí sí, ibẹ̀ náà bí àwọn tó bí sí, so o lè imagine anything else. Tẹ́ bá sọ nǹkan míì fún, a máa rò pé ẹ jẹ́ kó máa parọ́. Òun ló ṣe jẹ́ kó lè dùn mọ́ àwọn kan lẹ́nu, kó máa sọ pé àwọn kan scam, àwọn kan 419, because wọ́n ti mọ̀ wípé àwọn lè lo ọ̀rọ̀ yẹn
fún àwọn tó mọ̀ pé wọn ò ní àròjinlẹ̀, wọn ò ní èrò débi pé wọ́n máa tiẹ̀ rí pé àṣọ́nà lè ṣe ìyanu ìṣá. Ṣó ṣeé ṣe? Wọ́n ti fi pé kò sí ọ̀nà, kò sí nǹkan kan míì, irọ́ ni kò lè ṣeé ṣe. Because wọ́n ti pẹ́ nínú nǹkan tá a sọ, inú ìyà, inú ìṣì, inú ìbàjẹ́, inú oríṣi nǹkan burúkú yìí. Ọlọ́run dẹ̀ kó ló ṣe o. Ọlọ́run kọ́ ló ní ọwọ́ ẹ̀ sí wa o. Ọlọ́run kọ́ ló ṣe o. Ṣé ẹ lè imagine? So àwọn òyìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, mo mọ̀ pé àwọn kan wà tẹ́ pé wọ́n mọ̀ àwọn mọ̀ òótọ́, but wọ́n fẹ́ jẹ nídìí màdàrú, wọ́n fẹ́ jẹ ní egungun, jẹ ní òrò, wọ́n fẹ́ ṣe ojú méjì, wọ́n fẹ́ ṣe aburú, wọ́n fẹ́ gbóná, wọ́n fẹ́ tutù. Tó jẹ́ pé ìdí nǹkan tó ń ṣẹlẹ̀ náà ti ń jẹ, tẹ́ pé wọ́n á jẹ, wọ́n á lọ dúró sọ̀rọ̀, wọ́n á jẹ ẹ̀bẹ̀, wọ́n á tún dúró síbi, wọ́n á jẹ ẹ̀bẹ̀, wọ́n á máa purọ́. Tẹ́lẹ̀ máa rò pé ẹ̀rí èèyàn fojú jọ pé àìrí àjọ ṣe ìrìn àjò yìí ni àjọ ń ṣòótọ́ ni, bẹ́ẹ̀ ẹ̀rọ ni kò tiẹ̀ kọ̀ wọ́n rárá. Kí ló yọ fáwọn ń bẹ̀ ni? Kí làwọn máa rí gbà ń bẹ̀? Kí ni nǹkan táwọn rí jẹ ń bẹ̀? Káwọn take care of ara wọn àti bóyá ìdílé wọn ṣá tí wọn nìyẹn. Àwọn kan wà bẹ́ẹ̀ yẹn tẹ́ pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa, wọ́n mọ tó ń ṣẹlẹ̀ lọ́tọ̀, wọ́n mọ tó ń ṣẹlẹ̀ lósì, but ọ̀nà ojú olólanúlẹ̀ táwọn lè ráwọ̀ táwọn fi gbé owó jáde tí wọ́n nìyẹn. Àwọn yẹn wà bẹ́ẹ̀ ni, àwọn yẹn dúró lọ́tọ̀ tí wọn. Àwọn yẹn dẹ̀ mọ̀ pé àwọn mọ̀ fúnra wọn pé kò sẹ́ni tó ń ṣe irú ẹ̀ tó ń jẹ. Tó gbogbo nǹkan tó ń ṣe bọ́n ṣe ń pretend yẹn, wọn ò lè pretend wájú Ọlọ́run. Ọlọ́run ọba ló ń jẹ arínúróde olùmọ̀ràn ọkàn náà. Ó rí gbogbo ẹ̀, ó mọ gbogbo ẹ̀. So irú wọn yẹn ò lè escape. Wọn ò lè escape ìbínú Ọlọ́run. Wọn ò lè escape ẹ̀. Kò sí tó lè mọ̀ ṣe láyé, kò sí tó ọgbọ́n dọ́rọ̀ pa lè kó jọ. Wọn ò lè escape ẹ̀. Tí gbogbo aburú tó ń ṣe gbogbo tó ń ṣe gbẹ̀ ló máa dàdí wọn lórí. Ẹ wú èèyàn, ẹ máa sọ pé ẹ fẹ́ máa pààyàn jẹ, ẹ fẹ́ máa sọ̀rọ̀, ẹ fẹ́ máa ṣe. Mo gbọ́ nǹkan tí wọ́n sọ tọ́nà ní àwọn kan wọ́n tí wọ́n ń fọ́ wọn káàkiri, wọ́n máa lọ bara wọn jẹ́, wọ́n máa sọ orúkọ, wọ́n máa sọ ìbàjẹ́, olè, 119 scammer. Ọlọ́run ọba ló pé wọ́n máa sọ bẹ́ẹ̀ nípa èmi àti CSI káàkiri. Ọlọ́run máa ṣàánú o. Ṣé rí ìgbà tí mo tiẹ̀ kọ́kọ́ ní kí n tiẹ̀ kọ́kọ́ fẹ́ digest nǹkan tí wọ́n sọ yẹn náà, ẹsẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run ti dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé má try ẹ̀, má rò nǹkan tó ń sọ o. Ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ gbogbo ní nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Ẹ wá ń hun ọ̀rọ̀, ẹ fi ń mú àwọn tí Ọlọ́run ò gbé bẹ́ẹ̀ fún. Ọ̀tún mú fún tí wò pé ìgbà tọ́lọ́run ti ní ká focus orí iṣẹ́ tá à ń ṣe, mo dẹ̀ focus náà. Bọ̀ mo kàn fẹ́ wò ó pé mo lélẹ̀ tó ti wá, ta ló tún ṣe a máa rí aráyò arí dáradára lórí iṣẹ́ ìrìnàjò Yorùbá Nation yìí, eré màláńrù yìí. Ọ̀túngbà tọ́lọ́run ti ní pé kí n má rò ó, pé kí n focus, kí n remain focus, tí mo dẹ̀ máa ń try best mi pẹ̀lú àánú Ọlọ́run ní o, torí mo ráàánú gbà ní o, mo ráàánú gbà ní, mo ṣe remain focus. Mo mọ̀ pé ọ̀tá wọ́n ń oríṣiríṣi, wọ́n ń gbìmọ̀ oríṣiríṣi, bọ́ mo mọ̀ pé kòtò tán bá gbà àwọn náà máa wọnú ẹ̀. Mo mọ̀ pé gbogbo tán bá gbà ní èrò pátá òun ló máa ṣẹlẹ̀ sí wọn àti ìdílé wọn. Ní agbára ìjẹ Jésù, ní agbára àṣẹ tọ́lọ̀ fi dáyé àti ọ̀run. So yẹn ló jẹ́ kí n remain focus. Mo dẹ̀ ní ìgbàgbọ́ náà náà, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà pé àdúrà lọ́tún lósì Ọlọ́run gbọ́, Ọlọ́run gbà ó dẹ̀ mú ó wá sí ìmúṣẹ. So mo remain focus, mo ṣàrò pé kò sí ní àsìkò títún náà ni Ọlọ́run ló dìde fúnra rẹ̀, ó kàn ń lo àwa ni pé ó ti dìde láti ṣiṣẹ́ fún rẹ̀, ó kàn ń lò wá ni tó rárá àánú gbà ni. Mo dẹ̀ remain focus ní ìtì ẹ̀rí tí wọ́n rò. So yẹn mo wá bẹ̀rẹ̀ sí í rò nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé òkè kí ló lè mú kí ọmọ Yorùbá rárá ìrẹ́nìgbè ní ìfọ̀ kí ọmọ Yorùbá kan dìde wọn ò fẹ́ àtàkì ọmọ Yorùbá tó ń ṣe iṣẹ́ pé kí ọmọ Yorùbá pè lóko ẹrú, tó ń ṣiṣẹ́ tó náà wọn pé kọ́mọ Yorùbá pè lóko ẹrú, kọ́mọ Yorùbá pè ní ìyàtọ̀ sí, kọ́mọ Yorùbá gba oore tó náà ń ṣe fún dáadáa tó náà ń ṣe fún. Kí ló lè mú kí ọmọ Yorùbá míì ó dìde? Ẹni wo ni ṣe understand nǹkan tí mo sọ ṣá? Ibi tí mo wo ìròyìn ọjọ́ nìyẹn. Ìpè kí ló lè fà á? Nítorí nǹkan báyìí
kì í ṣe pé nǹkan tó máa pa ní ìtàn fún èèyàn, kì í ṣe nǹkan tó máa fi ṣe àpèjúwe fún èèyàn, nǹkan tí everybody rí nìyí, everybody rí pé gbogbo nǹkan tó wà lẹ́yìn kò tọ́ sọ́mọ Yorùbá, gbogbo èèyàn lórí, àwọn ọmọ tó jáde tí wọ́n ríṣẹ́ ṣe, gbogbo èèyàn lórí ló gbọ́ ló mọ̀ náà, àwọn tí ò yẹ kó pa tó ń pa, gbogbo oko tó ń bàjẹ́, gbogbo nǹkan ìbàjẹ́ tó ń ṣe gbogbo ẹ̀kọ́ lórí ni Ọlọ́run foríjì gbogbo àwọn pátápátá tó jẹ́ ọmọ Yorùbá tó yẹ pé wọ́n ti pa nípa ìkà, ìpa àbúrò, ìpa àbòsí, ìpa ìyà lóríṣiríṣi. So kò ń ṣe nǹkan tó máa sọ fún ìyàn àbí ta ló gbẹ́jà tí ò rí pé nǹkan wọ́n sí, tí ò rí pé kò tiẹ̀ sí wẹ̀bù mọ́, kò tiẹ̀ sí òyọ, kò sí kankan tó yọ tó dàbí ẹni pé ọ̀nà ṣì wà. Tàdé ń pariwo pé nǹkan tó fà á rè o, ẹ jẹ́ ká lọ́lé o, ẹ jẹ́ ká dúró lórí orílẹ̀-èdè wa o, ẹ jẹ́ ká ṣe o. Ẹ wá rí pé ọmọ Yorùbá yìí náà tó wá gbé dìde pé kó tún máa takò ọmọ Yorùbá. Àwọn míì tẹ rò pé máa fojú jọ, àwọn míì tẹ rò pé jẹ́rìí pé nítòótọ́ wọ́n rìnrìn àjò nítòótọ́ àti gbogbo ẹ máa bá wọn nídìí àbòsí náà ní. Kí ló ń ṣẹlẹ̀ gan? Nǹkan tá à ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe pé bóyá ọ̀rọ̀ èèyàn kan àbí èèyàn méjì. Irú là ń sọ̀rọ̀ yìí lè fà táwọn kan máa náà díje, àwọn fẹ́ takò dídì rán. Nínú ìgbà tí à ń ṣe ìrìn àjò, àwọn èèyàn máa pariwo kò jẹ́ kọ́ mọ̀ nǹkan, èmi ò jẹ́ kọ́ mọ̀ nǹkan tó mo ń ṣe, mi ò jẹ́ kọ́ sọ, wọ́n á máa sọ oríṣiríṣi. Ṣé mi ò ní kọ́gbọ́n nígbà tí ọ̀rọ̀ tí ọkọ mi àmúyẹ ọ̀dàlẹ̀? Àbí ilé ìta àwà yìí gbọ́ngbọ́ngbọ́n, àwọn kan tí mo kàn sọ kankan fún nípa ibi tá a gbọ́rọ̀ dé, ṣùgbọ́n náà jù wọ́n lọ. Mo dẹ̀ mọ́ wọ̀ láti sọ gòkè, ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo kò sọ fún mọ̀ ṣe tí wọ́n gbogbo ń pariwo kiri. Mo lókè jẹ́ kí n sọ díẹ̀, kò yẹ kí n sọ kí n mọ̀ pé mo mọ nǹkan tí mo ti mọ̀. Ọlọ́run ló mọ gbogbo, but mo ṣàwọn gòkè jẹ́ kí n fi tẹ̀sí wọn. Mo dẹ̀ sọ kí ló ṣẹlẹ̀. Wọ́n lọ lò ó ní ọ̀nà òdì ní o tó tako ìrìn àjò Yorùbá nation. But adúpẹ́ náà gbàtẹ́pẹ́ náà ló rìnrìn àjò yẹn fún rẹ̀, kò sí nǹkan tó lè ṣe. All right, my people. Well, that was the voice of Mrs. Modupe Onitiri, MKO Abiola's widow. Well, the truth of the matter has been that now we have a lot of traitors in the Yoruba nation agitation, and right now everybody needs to wake up, because the situation to which we have found ourselves right now is not a good thing at all. Chief Sunday Igboho has tried his best, Professor Banji Akintoye has tried his best, and also talking about a lot of them like that, agitators, Professor Wale Adeniran, Mrs. Modupe Onitiri, they are all trying their best, and then with all Yoruba Nation agitators also, they are trying their best to make sure this set of people will not go unpunished, and then also to make sure that Yoruba Nation movement gets actualized, and exactly what it is right now. Well, Oduduwa Nation going back, exactly what the people are still talking about. Well, one thing for sure is that let everybody come together in one addendum. There's nothing that will make it work if some set of people are not in support of the movement. And I think this movement, what fighting for, going for, and exactly what we are all supposed to come together and do, most especially the monarchs. The other time we made mention of majority of monarchs that are supposed to speak out. They are not speaking out, but I pray that it will not be too late for them, because God is surely behind the worthy people, and exactly what we have seen to that. If you are doing well, keep doing well, but one thing for sure is that nemesis will surely catch up with every evil doers, no matter how long it takes. Nemesis will surely catch up with them. Well, Yoruba Nation going back, and exactly what it is. Meanwhile, what more can we say? Meanwhile, let me have your own take on this, my people, and remember to subscribe for more updates if you are new on this channel. All right, thanks and God bless.